dàgbà nítorí pé ìlànà fi jiyàn nílé bàbá tó bí ọlọ́mọ. Ọlábísí ó ti ṣe tọdún yìí náà ó ṣe tẹ̀mí lókun ọlọ́run. Màámi iléeṣẹ́ Amap Entertainment Concept láti ń kí ọ ọmọ àlùbáríkà ẹbí tẹ́ẹ̀tọ́ tó sì gbẹ̀kọ́ lẹ́kùkù kan sí iléeṣẹ́ wa Amap Entertainment Concept. Adéníkẹ́ Adúmáradán tèmi Àríkẹ́ mi ò ní wá ẹtì. Òun lọ́lọ́ní lọ́jọ́ bí yeye tó bí mi lọ́mọ mo sì fẹ́ kẹ́ bá ń sẹ́líbírèètì rẹ̀ nítorí pé abiyamọ tòótọ́ ni Àjọkẹ́ ò ní ṣe lásán lórí ọmọ. Adéníkẹ́ mo ń retí ẹjọ́ ìgbéyàwó rẹ nítorí pé I can't wait láti ṣalága àdúrà àtijọ́kọ̀ lọ́jọ́ náà. Máa bá ń fáwọn olólùfẹ́ rẹ lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi kọ́ máa gbé bẹ́ẹ̀ dé pàkejì wọn bọ̀ nílé iṣẹ́ wa.